Signature tá à ń ṣe yìí náà wá pé 5 million 10 million lóṣù kan yìí a nídìí ẹ o àwa Yorùbá nídìí ẹ o a nídìí láti ṣe quickly ká bá lè gbé síwájú àwọn ìjọba ayé ká lè gbé síwájú United Nations. Ńgbà a ti ṣètò a ti ṣe rally a ti ṣe kọ̀wé a ti ṣe lecture a ti ṣe oríṣiríṣi ibi tí ìjà náà wá dé báyìí ni pé a gbọ́dọ̀ lọ síwájú ìjọba ayé ká lọ sọ fún wọn wípé à ń fẹ́ ìlú tiwa lọ́tọ̀ kúrò Nàìjíríà ká tó lè ṣe yẹn a nídìí láti gbé ọ̀rọ̀ signature síwájú pé 5 million Yorùbá people ló sign ẹ̀ láàrin oṣù kan òbí oṣù méjì pé àwọn ń fẹ́ country tiwọn lọ́tọ̀. Ìgbà yẹn la máa lẹ́nu láti sọ̀rọ̀ ìgbà yẹn la máa lẹ́nu láti béèrè ìgbà yẹn la máa lágbára láti demand wípé nǹkan tá à ń fẹ́ nìyẹn ìgbà yẹn ló máa ṣeé ṣe fún wa o torí a jẹ́ ká tètè ṣe a ti súnmọ́ ẹ̀ǹdì ìjà yìí tá bá ti lè dé United Nations tá a lè kó gbogbo nǹkan tá ń wá tá a lè kó sílẹ̀ síwájú wọn àti ní máàpù country wa àti ní population census wa a ní language kan náà we are one culture we are àti àmọ́ boundaries ilẹ̀ wa àti gbogbo wọn yẹn ó wà lọ́wọ́ wa ṣùgbọ́n àti ní pé ẹnu Yorùbá lélẹ́yìí ọ̀rọ̀ Yorùbá lélẹ́yìí a nídìí láti gbé síwájú United Nations o ẹ jẹ́ ká tètè ṣe èmi bàbá yín èmi gan-an mo máa sign ẹ̀ lálẹ́ kí n tó lọ sùn mo fẹ́ kí kálukú sign ẹ̀ kẹ́dẹ̀ pé gbogbo àwọn ọmọ yín gbogbo ìyàwó yín gbogbo ọkọ yín pé kẹjẹ ká ṣe kó pé 5 million within the next 1 month. Ngbà tá à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní pé oṣù méjì èmi ò gba oṣù méjì o oṣù kan péré lèmi gbà pé a máa fi ṣe 5 million yẹn. Ẹ kú iṣẹ́ o kálukú sọ fúnra rẹ̀ pé a máa rí kinní lóṣù kan. Ẹ bá wa ṣe rìkọ́dà àárín yẹn kẹ́ pé fún wa o. A bẹ̀rẹ̀ lénìí ó tó dé táìmù yìí ní April ká ti lè pariwo pé a ti rí 5 million wá o nǹkan tó dáa fún Yorùbá nìyẹn just 1 month of hard push for this we can have our 5 million votes in less than 1 month. Mo bẹ̀ yín o ẹ jẹ́ ká ṣe bẹ̀ á dáa fún Yorùbá á dáa fún Oòduà o mọ̀mọ́ wa onítìrí á dáa fún yín agbọ́fẹ́ kẹ́yìn náà kẹ́ sọ díẹ̀ mọ́ nǹkan tí mo sọ yẹn kán bá máa fi ẹ ṣe. Ẹ ṣé sà ẹ sà ẹ jọ̀ọ́ ẹ bá wa fi ọkàn sí bí àwọn bàbá wa ṣe sọ kí ó lè tètè wá sí ìmúṣẹ torí lára pé kó tètè wá sí ìmúṣẹ ni ká ní òmìnira tiwa ká kúrò nínú nǹkan burúkú lójú ò gbọdọ̀ rí létí ò gbọdọ̀ gbọ́ tẹnu ò gbọdọ̀ sọ tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Yorùbá tí ò dẹ̀ ń ṣe nínú ìran wa kò ń ṣe ní ìpínlẹ̀ wa kò ń ṣe nínú heritage wa a gbọdọ̀ continue báyìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tètè ṣe kíákíá kí ìrìn àjò yìí náà lè yá kíákíá because tá a bá ti ṣe ń sìn a ti sọ fáyé nìyẹn o wípé àwa la sọ bẹ́ẹ̀ àwa la fẹ́ bẹ́ẹ̀ kò ń ṣe pé bóyá wọ́n rò pé à ń ro sọ ni àbákanṣe ń rò àrò ó ti yá wa ní kíákíá ni tá a bá dẹ̀ ti lè ní 5 million signatures lágbára Ọlọ́run a máa ní structure tiwa a máa ní àwọn èèyàn tá a máa fi sí aṣojú àwọn bàbá mọ̀ ń pa ẹ̀ àwọn tó máa ṣe aṣojú a máa yan aṣojú àwọn tó máa jẹ́ ti state àwọn tó máa jẹ́ ti counties tá à ń pè ní local government and àwọn tó máa jẹ́ ti municipalities the municipal areas tá à ń pè ní wards gbogbo wọn pátá la máa yàn àwọn èèyàn tí wá tó máa wà lórí ilẹ̀ Yorùbá lọ́dẹ̀ máa bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ lórí pé a ti bẹ̀rẹ̀ ìjọba tiwa customary court tiwa a máa bẹ̀rẹ̀ ẹ̀ gbogbo ẹ̀ la ṣe máa sọ dáadáa in details so eléyìí signature eléyìí tí kò lérè o signature yìí pé a ti lọ́lé òmìnira Yorùbá 2022 yìí ní dandan ni ó ti di dandan ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe kíákíá Ọlọ́run á fún wa ṣe Ọlọ́run á bá a ṣàṣeyọrí ẹ̀. Àmín ẹ ṣeun púpọ̀ ìyá wa ẹ jẹ́ kí ìyá sáré ká bàbá wa àti àwọn olókùn ìṣèlú náà ni. Orúkọ mi ni Dúpẹ́ Onítìrí Abíọ́lá
ọmọ onítìrí Èkó, opó olóògbé MKO Abiola. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí arúgbó. Mo fẹ́ kí gbogbo àwa tá a pé ní tòótọ́ àti lódodo a fẹ́ òmìnira Yorùbá ní 2022. Mo fẹ́ ká lọ sign sí 5 million signatures tá a fẹ́ ṣe ti Yorùbá 2022, òmìnira Yorùbá 2022. Mo fẹ́ ká lọ sign sí. Ẹ lọ tí bàbá ṣe àpèjúwe, ẹ lọ sign. Ẹ má sign ní fake o, èyí tó jẹ́ láti ọ̀dọ̀ tiwa nìkan, tó ní orúkọ Ọlọ́run, tó ní orúkọ èmi Dúpẹ́ Onítìrí Abíọ́lá nú, pẹ̀lú àwọn èèyàn tá a jọ ń ṣe, àwọn pàtàkì tá a jọ ń ṣe, òun ni kẹ́ ẹ lọ ṣe o. Tẹ́ ẹ bá ti rí orúkọ èmi Modúpẹ́ Onítìrí Abíọ́lá, Dúpẹ́ Onítìrí Abíọ́lá nínú ẹ̀, ẹ má lọ síbẹ̀. Tí ó bá kí n ṣe site òmìnira Yorùbá 2022, Yorùbá Freedom 2022, ẹ má bá wọn débẹ̀ o. Tẹ́ ẹ bá ti lọ síbẹ̀, ẹ ti rí oríṣiríṣi nǹkan tó máa fi jẹ́ kẹ́ mọ̀ pé site òótọ́ ni, kò kí ń ṣe rọ́. Ẹ má lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́tàn torí àwọn ọ̀tá pọ̀ tí wọ́n fẹ́ kó wá sí ìmúṣẹ. So ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ mọ̀ pé ẹ fẹ́ kó wá sí ìmúṣẹ, ẹ dúró sórí òótọ́, ẹ lọ síbi tó yà ní kẹ́ ẹ lọ sign. Nǹkan tó wà ń bẹ̀ ni pé ẹ fẹ́ béèrè lọ́wọ́ mi pé kí ló dé tẹ́ ṣe máa sign. Ṣé mọ̀ pé mo sọ pé a lè ní dádúró ká ní òmìnira láì jagun, láì tẹ̀jẹ̀ sílẹ̀, láì sí wàhálà. Ẹ̀tọ́ wa ni right to self-determination. Ẹ̀tọ́ wa ni àbá ẹnikẹ́ni jà, àbá Hausa jà, àbá Fúlàní jà, àbá Ìgbò jà, àbá Ògbóni jà, àbá ẹnikẹ́ni jà, àbá Yorùbá ara wa gan jà. Tiwa ṣáà ní pé kí Yorùbá kó ní òmìnira ní 2022 tá a wà náà. Ẹ̀tọ́ wa ni, Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ló dá wa ní ethnic nationality. Ó dá wa ní pẹ̀lú èdè kan, ìwà kan, àṣà kan, origin kan, gbogbo ẹ̀ ló dá wa. Ó dẹ̀ fi wá sí àyè tó wù ú láti fi wá sí, ní àyè tá a wà ní orílẹ̀-èdè Yorùbá tí àgbáyé mọ̀ sí south western part of Nigeria. Òun ni Yorùbá wà. A lọ bèrè ilẹ̀ ẹnikẹ́ni o, a lọ sọ́dọ̀ ẹnikẹ́ni. Tí ilẹ̀ Yorùbá òun ni. A dẹ̀ fẹ́ kí everybody kó respect the fact that a ní right to self-determination. A fẹ́ kí Igbo, Hausa, Fulani, Yorùbá, everybody, the entire world, kó respect right wa to self-determination. And our intention ni láti ṣe peacefully, very, very peacefully, without violence. So ní agbára ti Ọlọ́run, ìgbésẹ̀ ilé ó wà nínú ìgbésẹ̀ tá a máa gbé láti ṣe peacefully. Tá a bá ti sign 5 million signatures yìí, à ń sọ fún àgbáyé ni pé à ń fi ohun wa, torí ẹnu èèyàn lèèyàn máa fi ń kọ méje, ẹnu èèyàn náà lèèyàn máa fi ń sọ nǹkan tó fẹ́. So ayé ò mọ̀ tẹ́lẹ̀, a fẹ́ sọ fún ayé ni, a fẹ́ sọ fún àgbáyé, lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé, lágbà, lárúgbó, káàkiri àgbáyé, kí wọ́n gbọ́, kí wọ́n mọ̀ wípé Yorùbá sọ wípé òmìnira Yorùbá 2022 ó láti wá sí ìmúṣẹ. Tán bá ti gbọ́ ohùn àwa 5 million tá a sign, wọ́n ti rí pé kò kí ń ṣe rọ́, pé a fẹ́ ní tòótọ́ ni. Kò dẹ̀ ń ṣe pé èèyàn kankan fẹ́ fún èèyàn kankan lówó. Ó ń láti wá láti inú wa ni. Ó ń láti jẹ́ nǹkan tá a fẹ́, nǹkan tó wù wá, wípé ní tòótọ́ àti lódodo a fẹ́ òmìnira. So a ń láti ṣe voluntarily, láti inú, láti ọkàn wa. So pé èèyàn kan fẹ́ sanwó fún èèyàn kan àbí èèyàn kan fẹ́ fún èèyàn kan lówó, ìyẹn ò ṣẹlẹ̀ o. A ń láti ṣe láti inú wa ni. So ẹ jẹ́ ká ṣe ní kíákíá. Bá bá ṣe wá ṣe kó yára sí, òun náà ni òmìnira yẹn ṣe máa yára sí. Tó ta bá ṣe eléyìí, ìbẹ̀rẹ̀ ìgbésẹ̀ tá máa fi ṣe pé a ṣe referendum ni. Eléyìí ò kì í ṣe referendum.
eléyìí ohun ní petition láti fún àgbáyé pé nítòótọ́ àmì nẹ̀ ó dá wa lójú àfọkànsí a ní ìgbàgbọ́ nínú ẹ̀ wípé Yorùbá máa dá dúró. So eléyìí ló máa bẹ̀rẹ̀ ìrìn àjò tá a máa fi ṣe referendum tí a máa fi dá dúró táyé máa fi mọ̀ pé yes Yorùbá dá dúró peacefully la máa ṣe, and I expect interference from anybody, from any government, from anybody, because òfin àgbáyé sọ wípé right to self-determination kò gbọdọ̀ ṣe interference láti actualize it. So we expect that nobody will interfere. See our right to self-determination, Yoruba nation, Òmìnira Yoruba, independent Yoruba nation, sovereign Yoruba nation 2022. Bó dẹ̀ ṣe máa rí nìyẹn ní agbára Ọlọ́run. Kí ló bá wa dé bí báyìí? Gbogbo wa la mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Mo ti ṣàlàyé yẹn tẹ́lẹ̀ lórí bí àwọn amúnisìn Great Britain ṣe wá sí ìlú sí entity tán pè ní Nàìjíríà, tó jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ló bá everybody. Yorùbá ọ̀tọ̀, Biafra ọ̀tọ̀, Ògoni ọ̀tọ̀, Nupe ọ̀tọ̀, Hausa ọ̀tọ̀, everybody ọ̀tọ̀ọ̀tọ̀ ni. But for their own economic interest, wọ́n amalgamate everybody without even thinking